dójú ẹ̀ báyìí ó ti wá dójú ẹ̀ báyìí Onítìrí ò mú ní kékeré mọ́ Onítìrí mo dúpẹ́ Onítìrí aya tó pèrè ẹ̀ níyàwó MKO kò mú ní kékeré mọ́ ẹbẹ́ ẹmọ ẹ̀ sáà ti mọ̀ wọ́n ẹmọ ẹni tí wọ́n ń pè ní Oríyọmí Hamzat nílùú Ìbàdàn bàbá ti wọ gàwù lọ́wọ́ ẹ̀ ó ti dogun pé àwọn èèyàn wò pé báwo ló ṣe jẹ́ tó ṣe dà bẹ́ẹ̀ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin Onítìrí àti olóyè Alhaji Oríyọmí Hamzat Kọ́kọ́rọ́ Alátẹ àbí èèyàn jó níròyìn ni mo ló jó níròyìn ni àbí èèyàn dá sọ̀rọ̀ ló dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ilẹ̀ Yorùbá Oríyọmí Hamzat ó ti wọ gàù lọ́wọ́ Onítìrí àtàwọn ọmọ ogun ẹ gbọ́ kí ló wá dé kí ló ṣẹlẹ̀ ẹ máa gbọ́ lórí ètò láìpẹ́ ẹ máa wo fídíò àjàkú akátá wọn ẹ máa fi hàn yín láìpẹ́ láìjìnà ẹ̀yin sá farabalẹ̀ ẹ máa bá mi share program yẹn ẹ máa bá mi share program yẹn tẹ́ ẹ bá wo fídíò yìí ẹ mọ̀ wípé ọmọbìnrin tí wọ́n ń pè ní Onítìrí Modúpẹ́ Onítìrí yìí ẹ mọ̀ wípé ó dàbí pé lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti tú wáyà orí ẹ̀ torí tí ajá bá síwí ọ̀yẹ̀kọ̀ mojú náà ọmọ òsì lè gọ̀gọ̀gọ̀ kó má dáyà ẹ̀ mọ̀ tó bá ní wèrè tó ní skúṣì lórí tó jẹ́ pé ọpọlọ ẹ̀ ó ti yòrò àtàwọn tó ń gbé káàkiri tó bá jẹ́ pé ó ti yòrò lóòótọ́ kò yẹ kó jẹ́rú Alhaji Oríyọmí Hamzat ló máa tà sí ẹgbẹ́ gbé wọn kan irú ẹ̀kẹ́ irú ẹ̀ ló wá ń kọrin pé Hamzat yóò jìyà yóò gbéwé yá lọ́wọ́ Onítìrí Hamzat yóò jìyà yóò gbéwé yá lọ́wọ́ Onítìrí ìrọlọ́pàá irú ẹ̀ náà ń sọ ajá tó bá máa jẹ nídìí ẹnu ajá òun ó ṣẹ̀jẹ̀ òun kọ̀ lọ béèrè lọ́wọ́ eléyìí tó lóun wà nífẹ̀ẹ́ tó ń pààyàn jayé olóòtẹ́ẹ̀lì jọ́sí àwọn tó lágbára ju Onítìrí lọ wọn ò tẹ́lú tí bá Alhaji Hamzat forí gbá òun bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn tó gbé sórí ètò wọn ò ń ṣe kinní kan àwọn iṣẹ́ tọ̀hún àwọn máa dì pẹ̀lú ẹ máa rí fídíò ẹ̀yin olólùfẹ́ wa ẹ sáà máa bá mi share program yìí ẹ máa rí fídíò máa farabalẹ̀ play ẹ̀ fún yín kẹ́ ẹ máa gbọ́ dáadáa ni kẹ́ ẹ gbọ́ nǹkan tí Onítìrí sọ jáde ní gbòòrò ẹni bó ṣe bẹ́ẹ̀ tí wọ́n á ń tọ́ nítorí Alhaji Oríyọmí Hamzat kò mọ̀ wípé ẹni Ọlọ́run bá gbà fún ó gbà fún ni Alhaji Oríyọmí Hamzat ń bó Onítìrí jà sí Yorùbá nation àbíta ló ń bá jà sí láàrin gbogbo wọn. Ó gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ọlọ́mọ tó kó jọ tán ó tì wọ́n síkú kí wọ́n wá pàdé òun ní secretariat lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn òun jápa kọ̀ wá ni wọ́n wá mú àwọn ọmọ náà tán ó láwọn kọ́ làwọn ni wọ́n ó láwọn eléyìí ìṣọmọ àwọn ọmọ Yorùbá ayé mà níkà o àmàkúrú lábẹ́ ọ̀run yìí o ẹ wo ẹ má jẹ́ dá yín lágara ẹ kọ́kọ́ gbẹ́yà ọ̀rọ̀ tí Onítìrí ohun tó fi ránṣẹ́ sí olóyè Hamzat tó ròyìn pé kékeré òun ni Alhaji jẹ́ nínú ayé kò mọ̀ pé alábùkù pátápátá ẹ wo bí ẹ má jẹ́ dá yín lágara ẹ gbọ́ nǹkan tí ọ sọ ẹ bá mi fún ní fọ́lù ẹja gbọ́ ọyá ẹ gbóhùn sókè òjìlẹ̀ ẹ gbóhùn sókè agbẹnusọ ẹ gbóhùn sókè adélé ẹ sọ̀rọ̀ sókè. Hamzat ẹni tó bá mọ Hamzat kó kìlọ̀ fún Hamzat máa jìyà o Hamzat máa jìyà mí ní kó má ṣiṣẹ́ fún Sanwó-Olú kí lórúkọ ẹ ṣùgbọ́n Ìjímèrè ẹ sọ fún kó ṣọ́gígùn kó má bàa gùn aládì. We don't know those guys tell us parade tó ń wọṣọ black tí Oríyọmí Hamzat tó parade lórí program ẹ
tó ní àwọn tó lọ hijack secretariat ara nǹkan tí mò ń sọ pẹ̀lú àwọn brown envelope journalist nìyẹn àwọn quack àwọn sójà Yorùbá ò wọṣọ black we don't know those guys full army uniform òun làwọn àwọn sójà wa wọ̀ rí aṣọ black lọ́rùn àwọn guys wa o ó ní I know my ship and my ship know me we know our guys very well ẹ sọ fún Hamzat torí bá ń kó yọ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ fọlọ́run ṣọ́ni o kó má fi okùn ọ̀gẹ̀dẹ̀ kó má fi gun ọ̀pẹ otherwise á kàn ìdí nínú yọ Yorùbá is a nation kó má lọ ṣe nǹkan tó jẹ́ pé kò ní ever ní anything ṣe pẹ̀lú Yorùbá ò ní ever ní anything ṣe pẹ̀lú ẹ̀ mọ́ forever. tó ẹ sá ti gbọ́ àbẹ́ gbọ́ ẹbẹ́ gbọ́ Tádélé tó ń kí tó ń pariwo tó kùn o nìbọn ro ẹ má ti lọ ẹ sáré pé ẹ bá wa share program yẹn torí pé ẹ máa gbọ́ ibi tí Onítìrí wà ẹ wo bí ó tún sọ pé Onítìrí ó ń bẹ nílùú Ìbàdàn ibo gan ló wà ẹ máa gbọ́ níbo gan Onítìrí wà tó jẹ́ pé òun ni commander àti nkìkíà Yorùbá Democratic of Yorùbá Republic DYR Democratic Yorùbá Republic ó yàtọ̀ sí Yorùbá Nation mo ti sọ láìmọye ìgbà lórí ètò tá à ń ṣe láti ìgbà tí wàhálà ara bíi ti bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ ẹ lọ sí channel yìí ẹ bá lóríṣiríṣi níbẹ̀ tá a ti sọ lórí ọ̀rọ̀ àwọn karambání àwọn tó ń fawọ́ aago orí ìlọsíwájú Yorùbá tí wọ́n ń fawọ́ ẹ̀ sẹ́yìn pẹ̀lú a lot of atrocities tí wọ́n ti ṣe ẹ̀rín àwọn ọmọ ẹ̀kọ́ àwọn ọmọ jáde nígbà tó kọlu àwọn ọmọ náà ò pé àríṣẹ́máṣe ọmọ ìyá ọ̀lẹ awákúmárì tí ìnẹsẹ̀ kànga tó bá jẹ́bi tí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn ni ṣé Onítìrí ògùn wọn wá ṣé Onítìrí á sọ pé kí ọyá ẹgbẹ́ra ẹgbà bàbá àgbàlagbà kan lọ́tẹ̀ ẹ̀kọ́ àbèlè lé lọ́wọ́ tí ká bèèrè káàkiri nínú àwọn tí àwọn ọlọ́pàá mú mo rí àwọn kan tó jẹ́ bàbá àgbàlagbà yẹn ń sọ̀rọ̀ bí ará ìlú Òkè Ògùn ó ní wọ́n fún un láńbèlè ní jẹ́jẹ́ bá lóòótọ́ tẹ́ ẹ bá wo bàbá yìí ò lè ṣerú nǹkan tí wọ́n sọ ṣùgbọ́n ọlọ́mọjà rà ní fẹsẹ̀ sí ó rà ní fẹsẹ̀ sí ó lóun gbọ́ pé wọ́n sọ pé wọ́n bọ̀ wá gba ṣètò kan ní secretariat lòun ṣe wá gbogbo ẹ̀ ló wà nínú táfíù tí wọ́n ṣe fún wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn ọmọ tí wọ́n mú yìí tí wọ́n sì jẹ́wọ́ pé Onítìrí lọ́rẹ́ àwọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Onítìrí ń jẹ́ kó yé àwọn èèyàn yìí pé òun kọ́ lòun rẹ́ àwọn abájọ tí kan nú àwọn ọmọ ẹ̀ ti kú ẹ wo agbẹnusọ ẹ̀ kan ti kú tẹ́ ẹ̀ bá ti gbọ́ ẹ máa gbọ́ nígbàkejì ètò yìí ẹ̀yin tó pa arákùnrin ẹ máa gbọ́ kò ń ṣe lórí eléyìí àmọ́ ọ̀yá ẹ bá mi fohùn sí kẹ́ ẹ gbọ́ ibi tí Onítìrí wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí gbogbo ọmọ Yorùbá ó lè máa warming up láti gba Yorùbá Nation Yorùbá Republic jẹ lọ́dọ̀ àwọn tó bá fẹ́ ṣùgbọ́n ló àwa ọ̀fẹ́ ru ìjọba bẹ́ẹ̀ torí pé òun kú tọ́pẹ́ lẹ́dìí ẹ kò yẹ kó padà èléwúrẹ́ ẹ bá fohùn sí jàre. now ẹ̀yin tí ẹlẹ́yìn fi kú wá ọ̀tá màmá kiri àwọn ní kí n sọ fún yín pé ìgbálẹ̀ èèyàn ń pawó láíláí tó bá dọ̀là kọlà tó bá náà máa mí ní ọ̀la náà máa mú wípé àtẹ̀yìn àti ìròyìn àti gbogbo ohun tó da nínú ìgbésí ayé ló máa kú kò kí ń ṣe àwọn wọn làwọn wà ń bàdàn àwọn òdẹ ní kúrò ń bàdàn Tádélé máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ tó máa wọnú governor's office yẹn láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ torí ilẹ̀ bàbá ẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀ ni pé Tádélé bá wá bẹ̀rẹ̀ iṣẹ́ fúlẹ̀ then àwọn lè fìlú lẹ̀ káwọn travel padà but as of today wọ́n ní tó bá wù yín kẹ́ máa wó every ilé tó wà nílùú Ìbàdàn àwọn ò ní kúrò nílùú Ìbàdàn Tádélé máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ pé ìgbà náà pa ẹnìkan ń pàwọ́ àwọn ò ní kúkú kan bí kò ṣe yíyè wípé ẹ̀yin tẹ́ ń fi ikú tẹ́ fi ń wá wọn káàkiri ẹ̀yin lè máa kú tọmọtọmọ. ó ti padà dójú ẹ̀. wọ́n láwọn ò ní fìlú Ìbàdàn lẹ̀
kẹ́ máa wo every ilé tó wà ń bàdàn ẹ máa wo títí tí ẹ máa fi wó the last ilé àwọn ò ní kúrò sẹ́ẹ̀ tàdílé máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní governor's office yẹn ẹ̀tọ́ ẹ̀ ni. ọmọ akínrọ̀bá ẹ fà àwọn láńlọ́ọ̀dù lẹ̀ má jẹ́ kán bẹ̀rù ọlọ́run ó máa dé ó wà ń pàkọ́ wọn láìpẹ́ láì jìnnà. wọ́n láwọn ò ní kúrò ń bàdàn o affirmatively màmá wà mí wọ́n ní kí n sọ fún yín pé àwọn audio yín àwọn fídíò yín meeting tẹ̀ ń ṣe káàkiri dé appropriate table ibi tó yẹ kó dé ó ti débẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu agbẹnusọ Onítìrí yẹn tí ẹ bá wá wò ó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé ẹ máa bá wa share program ẹ máa bá wa subscribe ẹ comment tẹ́ ẹ bá wò ó dáadáa pẹ̀lú ọ̀rọ̀ tí ọkùnrin yìí ń sọ yìí Adélé Àbíjà àti Gìlẹ̀ àtọ̀ Adélé àtàdéta yìí ẹ mọ̀ wípé ọpọlọ àwọn kìíní yìí ó kù díẹ̀ káàtó naturally ó yẹ kéèyàn kí wọ́n tí ọwọ́ bá tẹ̀ wọ́n ó yẹ kí wọ́n mú wọn lọ síbi tí wọ́n ti ń tẹ̀sí ọpọlọ àdé òkè nígbà tí ayé ò tí ì rí báyìí kò sí ẹ̀dá tó lè ṣerú eléyìí tí ó mú oṣù jẹ ká tó wá sọ pé ayé wa darí ọ̀làjú bí irú eléyìí ẹ bá wa share program wọn àmọ́ ohun táwa ń sọ lórí ètò ni wípé Onítìrí ẹni bá mọ̀ kó sọ fún Ìjìnlẹ̀ campus àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ múra tẹ́ ẹ̀ ń halẹ̀ mọ́ Oríyọmí Hamzat àti gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ débi irú wa iná gbogbo wa náà ni wọ́n ń halẹ̀ mọ́ olójú ibi tí gbẹ́dógbẹ́dó tó lè fi gbẹ́dó kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ìlú Hamzat kọ́lé ni máa halẹ̀ mọ́ torí gẹ́gẹ́ ní kọ́kọ́rọ́ alátẹ̀ ń lọ ọ̀rọ̀ tí ẹ sì wá ń capitalize lórí yìí pé tẹ́ ń sọ wípé ọmọ yín kọ́ parọ́ mọ́ àwọn ọmọ yín ni ó ti sọ ó ti dá orúkọ àwọn ilé ẹgbẹ́ tí àwọn ọlọ́pàá sì kó mọ́rọ́gà ó dárúkọ wọn ẹ lọ gbọ́ fúnra yín ẹ jẹ́ òtítọ́ tẹ́ àbá ti ẹ̀ gbọ́ Onítìrí ò sí Nàìjíríà Ìjìnlẹ̀ ò sí Nàìjíríà ẹni ó fi ṣàdélé ògbé Nàìjíríà ni wọ́n wá ń pè tẹ́ ẹ bá gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí tí wọ́n ṣàjọjú wọn yìí tí wọ́n lọ kó mọ́rọ́gà yìí ni wọn ò fojú kankan rí nínú gbogbo àwọn tọ̀rọ̀ lọ́ba tán ẹ wo bí ẹ bá ṣe àpógámù wa ẹ já lọ pápá ká tún padà wá ní sáré já yín sílé yàrá sáré fún yín lélẹ́yìí ni à ń padà bọ̀ ètò míì ń bọ̀ lọ́nà ẹ̀ má láìpẹ́ ẹ ṣé ẹ bá wa share comment ẹ subscribe to channel wa á máa dúpẹ́ lọ́wọ́ yín thank you very much.